ìdó lórí Gbágùrá. Ìgbà tí wọ́n ń gbé adé bọ̀ wọ́n gbàgbé àgà sílẹ̀ níbi tá a ti ṣẹ̀ wá. Ìgbà tó dé tó tẹ́ bí ìbàdí àgbàdo yọ ó yẹ ká àgbàdo ti máa yọ. Ìgbà tó wá dé fá. This celebration, this festival, and even Lishabi were initiated for this. Ìjọ mẹ́ta péré la fi ń ṣọdún àgà. Wọ́n máa pagà, wọ́n máa hágà. Òjò rọ̀ wọ́n rí àgà gbé. Òjò yóò kò dẹ́wọ́. Wọ́n ò dẹ̀ gbọ́dọ̀ sáwọlé kankan. Wọ́n ò dẹ̀ gbọ́dọ̀ gba ọ̀bẹ́là. Òjò pa wọ́n. Wọ́n ní ẹjọ́ bá sọ òtítọ́ dání òun ò ní ẹlẹ́rìí. Inú mi dùn pé bá ṣe ń ṣe ètò yìí lọ́wọ́ òjò ń rọ̀. Ní kí láyé àgà ń jẹ Sapala. Because people know about moi and everything. What is Sapala? Ẹ lọ́wọ́ Sapala lẹ́kọ̀ọ́ lóbìnrin rẹ̀ tó ọjọ́ sí. Bàbá yìí fara kíkọ́ jẹ. A fẹ́ bẹ̀rẹ̀ ètò ayẹyẹ ọdún àgà Sapala ti ọdún 2025 tí ìlú Ìdó ní Gbágùrá tí wọ́n máa ń ṣe lọ́dọọdún. Kábíyèsí o àti ẹ̀yin bàbá ẹ ò ní fi tèmi ṣàṣemọ alálẹ̀ Ìdó àti alálẹ̀ gbogbo Gbágùrá lápapọ̀ àyàn fún wa. Torí ìdó lórí Gbágùrá máa bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa tí wọ́n jẹ́ balógun ìlú Ìdó olóyè Ayọ̀délé Adélàní Kọ́lé Adé, àwọn ní balógun ìlú Gbágùrá. First and foremost, it is our premier festival here, and essentially the purpose is to thank and appreciate the Almighty God. Then secondly, it's a way of mobilizing our people, social interaction, so they can know each other, and then if there is any project to be executed, they will know, and then they will know each other too, and they will also know the community. Gbágùrá is developing fast, and we thank God that Gbágùrá Day celebration, this festival, and even Lishabi were initiated for these developments. My name is Ayọ̀délé Kọ́lé Adé. By the grace of God, I'm the Balógun Ìdó and head of Ìdó Kingmakers. Tí wọ́n jẹ́ òfin Ìdó olóyè Olúṣẹ́gun Adébáṣà. Ọdún àgà tí ẹ̀ ń ṣe ìtàn wo ló bí? Ìgbà tí wọ́n ń gbé adé bọ̀ wá sí Ìdó wọ́n gbàgbé àgà sílẹ̀ níbi tá a ti ṣẹ̀ wá. Ìgbà tó dé tó tẹ́ bí ìbàdí tó dé bí ìbàyí òjò rọ̀. Iṣu ò yọ bí ó yẹ kí iṣu ṣe máa yọ, àgbàdo ò yọ bó yẹ ká àgbàdo ṣe máa yọ. Ìgbà tó wá dé fá wọ́n ló gbàgbé òòṣà kan sílẹ̀ lórílẹ̀ Ìdó tí wọ́n gbàgbé sílẹ̀. Wọ́n dẹ̀ kọ́lé fún ni, ṣùgbọ́n gbà yẹn ogún lé kò sẹ́ni tó rántí kankan mọ́. Adé lọ gbé ó fàgà sínú ilé ẹ̀, wọ́n wá padà wọ́n lọ sílé àgà. Ìgbà tó délé àgà wọ́n ní kó tọ́jú àgà o, àgà rẹ̀ dì láti tẹ̀lé wọn lọ, ṣùgbọ́n òjò yẹn wá pọ̀. Ẹ̀kẹ́ Ìdó olóyè Bókáyà Akíndélé. Gbogbo Gbágùrá ló ní ọdún àgà, kì í ṣe Ìdó nìkan. Wọ́n lè máa ní bóyá Ìdó, lóòótọ́ Ìdó náà ni, ṣùgbọ́n nígbà tí Ìdó bá ní ọmọ oyè tó ti fà kalẹ̀ tó ti di ọba, ó ti di ọba gbogbo Gbágùrá. Ọdún àgà jẹ́ pé ọdún tá à ń ṣe lẹ́ẹ̀kan lọ́dún nínú oṣù kẹfà. Gbogbo ìlú Gbágùrá dẹ̀ náà máa ń wá. Tá bá dẹ̀ fẹ́ ṣe lọ́dún yẹn, ẹ̀kan yẹn náà ni àgùrà gbọ́dọ̀ dé adé ìṣẹ̀ṣe tó gbọ́dọ̀ dé.
tí wọ́n bá ti fẹ́ ṣe ìjọ mẹ́ta péré la fi ń ṣe ọdún àgà wọ́n máa pagà wọ́n máa hágà. Bàgà ìlú ọ̀ràǹgà olóyè tọ̀yìn àgbẹ̀ lérò aláṣọ kẹ́ẹ̀kì ẹ̀wọ́n wá tẹ̀síwájú báyìí wọ́n ti bàbá wa Prince Ismail Ọládélé Adédélé. Orí máa jọba lọ́la kọ́wọ́lé ní òní kọ̀ kó lọ́ọ̀dì lówó ní òní kọ̀ kó lọ́ọ̀dì láṣọ abẹ́rẹ́ yàrá. Olùkọ́lá àwọn náà wà ní ìkàlẹ̀. Bàbá wa Prince Túndé Ọlálòkù. Bàbá wa Alhaji Prince Tajudeen Ọláyọkùn. Prince Òsì Adédayọ̀ àwọn náà wà ní ìkàlẹ̀. Òjò rọ̀ ọba àtàwọn ọ̀wà rẹ̀ fà ẹ̀ lọ́lọ́ wọ́n rí àgàgbé òjò yìí kò dẹ́wọ́ wọn ò dẹ̀ gbọ́dọ̀ sáwọlé kankan wọn ò dẹ̀ gbọ́dọ̀ ga ọ̀brẹ́là òjò ń pa wọ́n pẹ̀lú àwọn aráàlú gbogbo àti àgà àti gbogbo òjò ń pa wọ́n wọ́n dẹ̀ láti wọ́n ń jó nínú òjò yẹn wọ́n ń jó padà wá sílé nínú òjò yẹn pàlágà yọ sọ pé ìjó wọ̀ sí. Ijó ìwọ̀sí ní tó jẹ́jọ́ tèmi yìí ijó ìwọ̀sí là ń pè ijó yẹn ni bàbá tó bá jẹ́ àgùrá gbọ́dọ̀ dé adé àgùrá tó bá dẹ̀ ti dé lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ tá bá ti jójó ìwọ̀sí tán tó bá fẹ́ wọlé pẹ̀lú ògùn ọlọ́run òjò gbọ́dọ̀ rọ̀ ní ọdún tójò bá ti rọ̀ àwọn baba ńlá wa máa gbé omi wọ́n á dà láti orí òkè sí orí adé yẹn kí ìlú ló tùbà kí ìlú lè túṣẹ́ ọlọ́ba ìyẹn ló fà tójò fi òjò gbọ́dọ̀ rọ̀ ni. What they call the Ijo was is the day that all the sundry within the community and friends of Gbágùrá and Ido in particular, we dance with Oba in the arcade of the Ido township. And unfortunately, that procession cannot be held today because we still working with the demise of our late Oba Saburi Bakari. May God Almighty restore his souls and grant the Gbágùrá the fortitude to get the loss. And however, even if that's not Oba on the throne, the tradition needs to continue because
community doesn't feel have a covercum. There always be somebody to do it. That's why today we all commemorate with Balogun Ido. Wọ́n ní ẹjọ́ bá sọ òtítọ́ dání òun ò ní ẹlẹ́rìí. Inú mi dùn pé bá ṣe ń ṣe ètò yìí lọ́wọ́ òjò ń rọ̀, which is an attestation. Àkàn ìjókòó lásán ó nídìí tàbí jókòó síbí. Ní kìíní ni pé a fẹ́ fi ẹ̀mí ìmoore wa hàn fún Ọlọ́run ọba tó dá wa. So mú láti dúpẹ́ lọ́dọ̀ gbogbo àwọn tó lọ́wọ́ nínú ètò yìí. Tẹ́ bá rántí kábíyèsí ẹwà àná ni wọ́n sọ fún wa. Wọ́n ní pẹ̀lú ògo Ọlọ́run èyí tá a ṣe ń gbà tó ń wà láyé ó ládùn ó lárinrin o. But wọ́n ní ká fún ètò yìí ní mọ́ publicity, ká jẹ́ ìlú mọ̀ọ́ká. A dẹ̀ ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Ọlọ́run ọba dẹ̀ fún wa ṣe. Wọ́n dẹ̀ wá ní kí láyàgá ń jẹ Sapala bí ọ̀lẹ̀ tó fi ìgbàdo ṣe. Wọ́n ní àgà ń jẹ. Wọ́n gbogbo ilé kọ̀ọ̀kan wọ́n wá ṣe Sapala yẹn. Gbogbo Sapala yẹn wọ́n kó lọ sí palace. Wọ́n ń jó nínú òjò yẹn náà. Àtàwọn ológun, àwọn balógun láì ní o, àwọn olórógun ní o, bí ọdún yẹn ṣe wáyé. Tó bá ti jẹ́ ọmọ ọ̀dọ́ ọmọ Gbágùrá tí ò mọ̀ Sapala jẹ kì í ṣe ọmọ ọ̀dọ́ gidi. Torí mo rántí pé àwọn ìyá tó bí bàbá wa nígbà ẹ̀ wọ́n máa ń kó wa fún sílé ọdún. Tó lágbára Ọlọ́run àdè máa ṣe láéláé ni. Ó ti jẹ́ pé a máa ń ṣèbà fún àgà lọ́dọọdún nìyẹn. Ó dàbí harvesting tiwa bí ìtàn ṣe l'Amẹ́ríkà. Gbágùrá is one of the phenomenal towns in Netherlands, and with virtue of my understanding and this, ìlú Gbágùrá kò ní rẹ̀yìn, because we always try hard to move Gbágùrá to next level. And at the same time too, it's not only celebrating the Ido too, to celebrate all our heroes in Gbágùrá. Àwa Gbágùrá láti bí ọdún méjì mẹ́ta ó ti jẹ́ pé adé, ìlẹ̀kẹ̀, ìrùkẹ̀rẹ̀ àtọ̀pá àṣẹ ló wà pẹ̀. Bí ọdún 5-6 sẹ́yìn ó rí bẹ́ẹ̀. Nínú ìlú tí ó tún fi ọba jẹ tó ń fa wálẹ̀, a tún ní àkọsílẹ̀ bíi méjì. Ẹ jẹ́ ká dúró ìṣẹ́jú kan kí a fi rántí àwọn kábíyèsí wa láìlúà tí wọ́n ti lọ. Ká sì tún rántí bàbá wa kábíyèsí aláìlúà ọba Sapur Babájídé Bákrè kábíyèsí. In Gbágùrá, they will tell you, you don't ask the Oba where the entire Gbágùrá in entirety owns the crown. Yes, there's nothing you want to do in another town that doesn't concern Ido. Now, culture is about people. And because culture is about people, it's something that we need to know how to harness with. For example, Odu and the Sapala instigate the start of the selling of Sapala within the community of Gbágùrá. Before now, nobody can come out to say want to sell Sapala. But after the celebrations and everything, it's now well accepted with everybody to be selling, which is going to be source of income to some other too. But despite that, we can still move it to another height in international level for people to know what is Sapala, because people know about moi and everything. So people might not know what is Sapala is. Sapala is something that was made with from the maize, from the corn, and some other ingredients basically and look alike like moi. But with the present development and understanding of people, a lot of other spices have been put into it to make it more continentally accepted. My name is Prince Aborigine Adibowale Olaluko, one of the aspirants for the stool of Gbágùrá. Àwọn ọmọ ìyá ọba ní Gbágùrá tí wọ́n wá jẹ́ gbégbá ajé tí gbogbo ilẹ̀ ẹ̀dá ẹni tí ò gbọ́ òpó èèyàn náà kò ló pàdé lẹ́yìn lọ́dọ̀ òkèèrè ọ̀gbọ́n bàbá wa olóyè fífi tẹ̀jú wálé Bákrè.
Kábíyèsí ó ń dùn gbogbo àwa tá a bá jẹ́ typical ọmọ Gbágùrá ni we are behind olóyè Ẹ̀gbá ni mí we are behind ojú dẹ̀ máa ń tì wá tí wọ́n bá ń ṣe nǹkan lẹ́gbàágbà míì bí ò tiẹ̀ kí lè dé máa kàn jókòó ni Gbágùrá is nowhere to be found ẹ jẹ́ ká bára wa ṣe ẹ jẹ́ kí inú wa dùn síra wa bá a ṣe péjú lọ́dún yìí a tún máa jù bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run inú mi dùn láti ẹ̀ ti rí èrò níbí. On behalf of the gbogbo ọmọ pátápátá lèmi Adéwálé ṣe wà wájú ilé ní wípé à ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá wọ́n wá ní kí n fi ohùn kan ránṣẹ́ sí yín pé bí ò ṣe kí n rẹ gbó tí kì í rẹ ijù tí ó gbòdè kì í rẹ àkìtàn nítorí pé ẹ̀yin bàbá tẹ wà lórúkà lẹ́nìí ẹ ti di àkìtàn tí gbogbo ayé ń wò ẹ̀ẹ́dẹ̀ délé náà pẹ́. ẹ jẹ́ kí gbogbo wa ká fi sínú àdúrà wípé láìpẹ́ láì jìnnà Olúwa fún wa ní ọba tiwa tó máa yanjú tó máa ṣe tọ́ka sí láàrin ẹgbẹ́ láàrin ẹ̀ka láàrin gbogbo àwọn ọba. Orúkọ tèmi ni agbẹjọ́rò Ọlálékan Adébáyọ̀. Ìgbómọbìnrin rẹ̀ dẹ̀dẹ̀ tó ọjọ́ sí bàbá yìí fara gbígbọ́ jẹrin ọmọ kásílẹ̀ ṣẹṣẹ káwọn lè dùn òníkéjì àgbà ò má pani ọmọ kárìn bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ káwọn lè dùn òníkéjì àgbà ò má pani ẹ̀yin lọ́wọ́ sábálẹ̀ lẹ́kọ̀ọ́ ọdún lè ló máa bá wa láyé a ò ní sọdún ìbànújẹ́ lágbára Olódùmarè lágbára wọn tó nílé ayé gbogbo àwọn bàbá wa Balógun ìlú Ìdó àti bàbá wa Òsì bàbá wa Ẹ̀kẹrin gbogbo olóyè ìlú pátápátá mo kí wa pé a kọ ọdún akúyè ní o. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.